Tani Olohun sà ẹ dákun bó ni kóòtù ṣe lọ ní òní yìí sà bó sì ni ó rí lára yín bó ló rí lára olùbárà yín sà. ẹ ṣé púpọ̀ tẹ́ bá ṣàkíyèsí pé ní ìjẹta àwa sílé ẹjọ́ ṣùgbọ́n nítorí strike tó wà kò jẹ́ ká lè ṣe nǹkan kan lọ títí nínú tibẹ̀ a rí application fún bail amúbẹ̀ níjọ́ yẹn bọ́ ilé ẹjọ́ ò lè fún wa ní èsì wọn fún wa nílé ìjọ yẹn wọ́n wá fi sí èlé ìyẹn la bá wá lè ní so nínú ẹ̀sùn méjèèjì tí a fi kan Abdulaziz Adéwọlá Tani Olohun tí gbogbo wa mọ̀ ní Tani Olohun ilé ẹjọ́ ti fún wa ní bail wọ́n ti fún wa ní bail lọ́nà méjèèjì ní talákọ̀ọ́kọ́ wọ́n ní kó mú onídùúró mẹ́ta wá ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kó mú onídùúró méjì wá so ní ṣókí bí a ṣe rí lénìí nìyẹn èyí tó túmọ̀ sí pé tí a bá rí bẹ́ẹ̀lì wọ̀nyẹn perfect lénìí sọ̀la a gba freedom ẹ̀ láti máa tẹ̀lé wa àwọn cases méjèèjì nìsín àti àjọ́nà sí 9th of January 2024. Náà sà ẹ jọ̀ọ́ ìbéèrè tí mo tún wá ní fún yín àsìkẹ́yìn jẹ́ oníbàárà Abdulaziz Adégbọ́lá Tani Olohun ní fún àwọn Muslim tí wọ́n jọ ní kéèsì bó ni ìwòye sí wọn àti ìwojú wọn tẹ́rí ní kóòtù lónìí. bí tí ẹ ṣe ní kóòtù lẹ́yìn nìkan láti ilẹ̀ wá tí mo ti ń wo ṣàkóso kí ló ń ṣẹlẹ̀ àti bí nǹkan ṣe ń lọ a rí i pé látàdọ̀ àwọn Muslim community a rí i pé pàápàá jùlọ nígbà tí màmá Tani Olohun ti wá láti Ìbàdàn lákọ̀ọ́kọ́ ṣe bá ṣe rántí tí wọ́n wá bẹ àwọn community pàápàá jùlọ àwọn sheikh labib àtàwọn tó kù gbogbo wọn wọ́n ti dìbò àti ìgbà yẹn ni mo rí i pé ìpẹ̀tù àti àlàáfíà lórí ọ̀rọ̀ yìí láàrin àwọn méjèèjì tí ó ti ń jọba lẹ́yìn náà ó tún farahàn wípé àlàáfíà ti ń jọba nínú ẹjọ́ náà. náà bàbá ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn fáǹsì ká sọ pé fáǹsì Tani Olohun nítorí ó dùn mọ́ mi pé ẹ̀yin náà rí ti ń ṣẹlẹ̀ lérí mídíà lọ́tún lọ́sì ìmọ̀ràn wo lẹ ní fún wọn tí ó fi já sí kinní yìí kó fi já síbẹ̀ ti fẹ́ jálẹ̀ ìmọ̀ràn ṣé bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ara àwọn bàbá dáadáa kan tó yẹ pé àwọn ń pẹ̀tù sáwọ́ bẹ́ẹ̀ la ṣe àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n sáà ń bàjẹ́ àwọn ọmọ tí ọkùnrin yìí ti ń fìlì níbi tó wà ìmọ̀ràn ó lẹ ní fún wọn ṣé kí wọ́n máa ṣe bọ́pọ̀lọpọ̀ ṣe ń bàjẹ́ lọ ni ṣé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ ni àbí kó sì tún ṣe sùúrù. gbogbo wọn kò sọmọdé láàrin wọn nítorí náà kọ gbogbo ohun tó ń lọ làwọn náà ń rí báyìí òfin tó fi ààyè gba wípé a ní freedom of movement ó tó fi kọ́másì ó ní ojú ibi tí ẹ gbọ́dọ̀ lọ nígbà tí kò bá wọ̀ òfin tó fààyè gba wípé ká freedom of movement ó fi kọ́másì èyí tó jẹ́ pé ó ní ojú ibi tí ẹ gbọ́dọ̀ lọ ní àsìkò tí kò bá wọ̀ kí ọwọ́ òfin kó má bàa balẹ̀ kí ni sọ jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan, a dúpẹ́ fún yín ká fi òkò kan pé méjì báwọn náà ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí máa béèrè lọ́wọ́ yín náà ni.